Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta o, ẹ mà káalẹ́ léyìí o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Mo kí ẹ̀yin baálé ilé tẹ́ ń lọ sókè òkun, tẹ́ ń lọ sísàlẹ̀ ọ̀sà nítorí àtijẹ àtimu. Mo kí ẹ̀yin ìyá wa tẹ́ wà nídìí àrò, tẹ́ máa rò dání, tẹ́ ìjọ́bẹ̀ òru paná. Mo kí ẹ̀yin ìyá wa tẹ́ máa rò dání, tẹ́ jẹ́ kí omi ọkà kúrú dànù. Torí pé rírí sí ọkùnrin láyé àtìlẹ́yìn obìnrin rere ni. Kóbìnrin yóò sì kọ́mọ̀ wàá wù kọjọ́ rẹ̀ ó dalẹ̀ nílé ọkọ, sùúrù ni àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Talẹ́ńtọ́ wà nínú búdò tí ń domirú o, èmi ọmọ yín náà ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ bá wa sọ? Kí la fẹ́ pè àkíyèsí wa sí? Ọ̀rọ̀ tá a fẹ́ bá wa sọ lórí dúkìá Ọlọ́run ni o, tí Yorùbá ń pè ní oògùn. Tá a bá ń dáko oògùn póríṣiríṣi. Oògùn ìwòsàn lélẹ́yìí o, tó jẹ́ ewé àtegbò tó wúlò fún ìlera ọmọ èdè ènìyàn àti èyí tó wúlò fún lórí ọ̀nà ọrọ̀ ajé wa. Ẹgẹ́ amúní ṣísẹ̀ntẹ̀lé, ẹ wo àwòrán ewé yìí dáadáa. Àwọn Yorùbá máa pè é ní ewé àgbo. Ẹ rí i pé léso, èso orí rẹ̀ yìí gan bọ́ bá pọ́n á máa jẹ́, bí máa dùn ọ̀pọ̀. Ewé àgbo, àgbo. Àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀nà tí wọ́n ń gbà lo ewé yìí sí ọ̀pọ̀. Àwọn míì máa fi ṣe àgádágodo tí wọ́n máa lò ó bóyá bí àwọn ọdẹ tó bá dojú ìjà nínú igbó pẹ̀lú ẹranko, wọ́n fi mú ẹran. Ewé àgbo yìí wọ́n á tún máa lò ó fún tùràrí. Ẹ̀rí ẹlẹ́lẹ́kẹta ń bẹ, wọ́n á máa lò ó fún ìwòsàn ara. Ewé àgbo yìí àwọn àgbàlagbà tún máa lò fún tí ẹ bá lò ó, tí wọ́n bá lò sí ẹ̀ sára, àwọn ẹni ibi wọn ò ní rí mọ́lẹ̀ ara rẹ̀ débi wọn ò rí pa. Tó bá sì ti rí àwọn ẹni ibi, ó tètè máa dá wọn mọ̀. Ọ̀nà tí àwọn àgbàlagbà gbà kọ́ mi rèé pé àgbà lò. Ṣé rí ewé àtegbò dúkìá Ọlọ́run, ojú tó kọ sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ̀dẹ lòmíì o. Ẹnìkan kì í mọ̀ nǹkan tán o. Ogún bàbá tiẹ̀ tó bá lò ní fílẹ̀, ogún bàbá ẹlòmíì wọ náà ò ní rí jẹ o. Ewé àgbo, ewé àgbo. Ẹ máa wo Ọlọ́run o, ibi tó ní agbára. Èmi á máa sọ kíní kan pé tí èbó bá gbóògùn kan jáde lónìí, tí wọ́n bá ní kíní kan wọ́n ṣàpèlé kọ̀ọ̀kan, gbà tí ọbẹ̀ pé ọ̀sẹ̀ méjì ẹni tó dálẹ̀ yóò ti di mílíọ̀nìyà, wọ́n ò ti rà pa ni. Àwọn èèyàn gbà pé oògùn tí èbó bá ṣe òun nìkan ló jẹ́. Tọ́mọ ẹgbẹ́ pé Yorùbá kan gbé
oògùn kan jáde pé ìwòsàn náà àbí bákan bí wọ́n ó sì fẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀ ni wọ́n máa wá. Ó dàbí ẹni ọba lọ dupò gọ́vùnà ni ìjọba ti bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ pósítà káàkiri wọ́n pa ìtàn ẹjọ́ wọn tí wọ́n já fúláwà ìyá rẹ̀ wọ́n sọ fún ẹni ọkọ́kọ́ gẹ̀rí ìyá rẹ̀ wọ́n sọ fún ìtàn burúkú tí ọ̀gbọ́rí láyé ń jọ wọ́n ti bí tí ìdàgbà wọ́n sọ fún ilé tí wọ́n kọ́kọ́ fẹ́ ìyá rẹ̀ wọ́n sọ aṣọ tọkọ rẹ̀ wọ̀ lọ́jọ́ náà ṣé àpé olóṣèlú burú bí Yorùbá ti fẹnu já àyàn bọ́ nìyẹn ẹni Ọlọ́run bá fún lógo tí wọ́n rí pé ògo rèé o èyí tí wọ́n fi ràn lọ́wọ́ wọn ò ní ràn lọ́wọ́ bí wọ́n sì fẹnu já bọ́ ni wọ́n máa wá wọ́n ní bá ọmọ bá bẹ̀rẹ̀ ìbá mọ̀ yẹ́ ẹ̀ tó gbogbo àwọn tí máa wà nídìí ìbàjẹ́ báyìí kọ́ lóhùn kọ́ bá bù wọ́n lómi sùúrù mu ni gbogbo ẹni wọ́n bá fẹ́ da fúnlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyá mi bàbá mi ẹ ràn wọ́n lọ́wọ́ o tẹ́ ẹ bá ràn wọ́n lọ́wọ́ lónìí ọ̀la àwọn ọmọ yín lẹ ràn lọ́wọ́ ọ̀la àwọn ọmọ yín òun lẹ ràn lọ́wọ́ ewé àgbo la fẹ́ sọ̀rọ̀ fúnra wa ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ kọ́gbọ́n nínú dúkìá Ọlọ́run yìí ẹ dákun ẹ wá nǹkan fìdílé. Sọ fún wa pé ewé àgbo kò sílùú tí ọ̀fẹ́ ẹ̀ sí àyàfi tí Ọlọ́run ọ̀bá ní pé ìlàlẹ̀ wù nílùú mi lókù. Ewé àgbo jẹ́ ewé tó jẹ́ pé bí àṣà àwọn èèyàn mi ní Kútọnu wọn á ní kọ̀pẹ́ títí wọn á ní kọ̀pẹ́ títí tí wọ́n bá dákọ̀ kọ̀pẹ́ títí kò jìnnà púpọ̀ ní jẹ́bẹ̀ o kì í ṣe ewé tó wọ́n rárá kì í ṣe ewé tó wọ́n tó bá ti bọ́ ẹ̀kúlé lẹ́yìn níbi inú pápá tó bá ti rọra rìn síwájú díẹ̀ àwòrán rẹ̀ yìí torí àná mo fi yọ àwòrán rẹ̀ àti èso rẹ̀ tẹ́ fi tètè dààmú. Tí àkọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ títà rírà ṣe rí ọ̀mùnú ewé àgbo yìí ọ̀mùnú rẹ̀ kí ni wọ́n ń pè ní ọ̀mùnú òun ni ewé tó yọ tí ò tí ì gbó ewé rẹ̀ tó yọ tí ò tí ì gbó òun ni Yorùbá máa ń pè ní ọ̀mùnú mi ò mọ̀ báyìí tí ń pè lọ́dọ̀ yín o ṣùgbọ́n lọ́dọ̀ tiwa nílùú Ìṣẹ́yìn báwa ṣe pè ó sì dá mi lójú pé àwọn Yorùbá wa bákan náà láti pé ọwọ́ alẹ́ yàtọ̀ díẹ̀díẹ̀ o. Ṣé rí ọ̀mùnú ewé àgbo yìí àjà yọ pọ̀ ewé ewúro àjà yọ pọ̀ kì í ṣe pé yọ pọ̀ rẹ̀ jù náà o. Tó ewé kọ́lé ọ̀rọ̀ gbà a kò sí kí ni mo wí ewé kọ́lé ọ̀rọ̀ gbà a kò sí. Àṣà tí wọ́n máa mu èyí wọ́n máa fi sáwọn ni o kì í ṣe èyí tí wọ́n ń fi símú o àṣà tí wọ́n máa mu àwọn àgbàlagbà máa fi sórí ahọ́n yọ wà ńbẹ̀ àlùbọ́sà eléwé yọ wà ńbẹ̀ kí lẹ wí àlálùbọ́sà eléwé yọ wà ńbẹ̀. Àwa gùn yóò kúnná ẹ má fomi sí omi àgbọn là á fi pò ẹ tú lọ́fíńdà iye tó bá wù yín sí tó bá jẹ́ lọ́fíńdà olóòórùn ẹ tú sí ẹ fọṣọ funfun kó ẹ kó sínú ike funfun ẹ máa wẹ̀ tí ọwọ́ burúkú ọba sí lára èèyàn tí a bá ń wẹ̀ lọ di ọjà rẹ̀ yóò máa dúpẹ́ fọ́lọ́run
ọ̀nà ọjà rẹ̀ pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ o ẹyọkan yẹn la kọ́kọ́ jù ú lẹ́ni o ẹyọkan yẹn mọ́ kọ́kọ́ pọ́nlá lórí àgbo ni o ọ̀nà ọjà tá a gbà ló lọ́jà ń tirẹ́rẹ́ ń kọ́ yín ní para rẹ̀ ń kọ́ yín ní tùràrí rẹ̀ ṣùgbọ́n kò ní ìkọ́ ó dìbì part 2 ewé àpò a máa wá wẹ̀ kò síjọ́ ta ẹ̀ lò ó ọmọdé lò ó àgbàlagbà á lò ó kò síjọ́ ta ẹ̀ lò ó tí èèyàn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má dèdí ẹ̀ kódà tàbí tí wọ́n bá fẹ́ dògì sí ọ lára kò ní ìdí kí n ṣẹ̀ṣẹ̀ máa gbogbo ẹnu kò yé yín torí ẹni tó gbọ́ yóò bá bọ̀ ni o tí èèyàn bá láṣepọ̀ pẹ̀lú ọkùnrin àbí pẹ̀lú obìnrin àìdèdí ẹ̀ a máa bù wẹ̀ kò sí àyájọ́ ọjọ́ kan ta ìlò àfàyájọ́ ọjọ́ téèyàn bá jẹun nìkan ni wọ́n máa lò iṣẹ́ yìí ó dáa púpọ̀ ẹ máa lò ó èèyàn máa rà ànúgbà á tún kọ́ wa ní àwọn iṣẹ́ ọjà rẹ̀ lálálálálá tùràrí rẹ̀ wọ́n kọ́ yín lọ́fíńdà rẹ̀ wọ́n kọ́ yín ìpara rẹ̀ wọ́n kọ́ yín ẹ̀jẹ̀ máa bá bọ̀ eléyìí jẹ́ ọ̀nà àkọ́kọ́ ìwé àbò táwọn àgbàlagbà máa lò. Ewé àgbo ẹ lọ gé igi àgbo igi rẹ̀ ẹ̀gẹ́ ẹ̀ka ẹ fi wọn ìka àárín yín báyìí ó kíka àárín yín ó kéré tó báyìí ó kó gùn tó ẹ wo ìka àárín yín báwo lẹ ṣe fẹ́ kà tí ó fi yé yín tẹ́ fi mọ̀ ká àárín ẹ gbé láti bí àtàǹpàkò kẹsọ pé ení èjì ẹ̀ta gígùn tó wà láàrin yìí òun ni Yorùbá ń pè ní ìka àárín ẹ ti rí igi yẹn ẹ wá mú àdá tàbí ọ̀bẹ ẹ gbé lé orí igi tẹ́ ẹ ti gé yìí ẹ la ẹ̀gbẹ́ kìíní lọlẹ̀ ẹ níjọ́ jálẹ̀ o ẹ tún gbé lé ẹ̀gbẹ́ kejì yóò ya ojú mẹ́rin ǹjẹ́ bí mo ṣe wí yìí ń joyè yín báyìí sóye yín ó dàbí ìgbà tá a bá mú kí ni mo lè fi ṣàpèjúwe o ṣẹmọ gálà tá a máa jẹ ó dàbí ìgbà tá a bá gbọ́bẹ̀ lé gálà lóòró tá a là á àníjó délẹ̀ a tún gbọ́bẹ̀ lé lẹ́gbẹ̀ẹ́ kejì yóò wá pín sí ọ̀nà mẹ́rin ọ̀rọ̀ tí mo wí yẹn ń joyè yín sóye wa dáadáa báyìí. Ẹ wá àtàrí àjà kan àtàrí mọ̀ pé àtàrí àjà kan àṣírí ńlá ni o àtàrí àjà tẹ bá wáyé ẹ kì í bọ̀ láàrin kí ni mo wí ẹ kì í bọ̀ ní àárín aṣọ kan bẹ àwọn Yorùbá ń pè ní aṣọ àgbà ó ti yí àwọn ọ̀jọ̀gbọ́n o ìwọ tó o bá mọ̀ nípa ewé àtegbò má gbìyànjú èyí tí ń wí yìí o súnmọ́ àwọn tó bá mọ̀ dáadáa ni o aṣọ àgbà ń lè fi gbogbo ẹnu wí aṣọ àgbà ìyẹ́ ni bí ìyẹ́ adìẹ lórí wọ́n bá kó sínú ìgò táwọn ọ̀jọ̀gbọ́n bá bu atare sí ìyẹ́ yẹn wọ́n máa pọ̀ sí fẹ́ẹ̀kì rẹ̀ wà o òríjínà wà o tí ìfẹ́ ká sọ̀rọ̀ lórí yẹn lónìí ó sì dijọ́ mi ṣe rí ìyẹ́ aṣọ àgbà yìí ẹ wá kó sí orí atare àjà yìí yọ pọ̀ ọwọ́n o ẹ wá mú ìkódẹ mẹ́rin ẹ kì í bọ̀ láàrin kí lẹ wí ẹ ti kì í bọ̀ ṣe rí bí
igi tẹ́ là yìí mẹ́rin tó wà lókè ẹ wá dì í lókùn ẹ dì í lókùn ẹ dì ní òwú dúdú òwú funfun òwú dúdú òwú funfun ẹ gbọ́ mo wí ẹ dì í látòkè délẹ̀ ó dìnnú agbada ẹ jò tó bá jẹ́ pé ọkùnrin ni tó bá jẹ́ pọ́kùnrin ọjọ́ 9 ni ó fi lo ẹ̀kọ tútù tó bá jẹ́ obìnrin ọjọ́ 7 ni ó fi lo ẹ̀kọ tútù tí a bá jẹ́ aláboyún kó má lò tí a bá jẹ́ kí ni mo pè tó bá jẹ́ aláboyún ẹ má jẹ́ ó lò sórí iṣẹ́ yìí gbogbo ibi tó bá lò gbogbo ibi tó bá dé láyé tí àwọn àgbàlagbà bẹ̀ báwo wọn ó burú tó wọn ọ̀dọ̀ ọmọ ó ní májẹ̀mú o ó ní májẹ̀mú o kí aburú bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ máa mọ̀ kọ̀yẹ́ kí n tòfi kíní yìí lẹ̀ o ṣùgbọ́n àìjúbà àfògùn sínú kú ni tí aburú bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ máa mọ̀ bí nǹkan dáadáa bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ máa mọ̀ kódà àlá kàyéfì tè láró èrè ọ máa la bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní májẹ̀mú o ò gbọ́dọ̀ yáhùn ọ̀gbọ́dọ̀ yáhùn àní tẹ̀sán àgbàmọ́lẹ̀ odò ayé ò ní gbé wa lọ. ọ máa gba àlejò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn ó sì máa tọrẹ àánú lọ́wọ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ yáhùn kókó ní fún wọn o má dán o ó ti máa yé ayé ò sì ní fàyè hàn àwọn èèyàn máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n ń tọrọ lọ́wọ́ rẹ̀ wọ́n gan máa rò wọ́n má wádìí wọn máa fún wọn bí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì rí i pé ìyanu wọn máa ṣẹlẹ̀ tí èèyàn bá jẹ́ èèyàn bí ó tètè máa mọ̀ àṣírí rẹ̀ ó tètè máa tú bí àwọn ìjìnlẹ̀ àgbàlagbà bá rí wọn náà wọ́n tètè máa dán ọmọ wọn náà ti mọ̀ pé àwọn ẹni yìí nì ọ wàá tún jẹ́ kí ẹnu rẹ̀ ọmọ àṣírí ayé ni ẹjọ́ ẹ má ṣiṣẹ́ yìí lò ọmọ tí ó bá tí ì pé bí ọmọ ọdún 7 ẹ má lò fún àtọdún 7 lókè òun là á lò ẹ gbọ́ mi yé là á lò àwọn àgbàlagbà á máa ṣe láti lò fún gbogbo àwọn ọmọ wọn láti jẹ́ pé báburú bá fẹ́ ṣẹlẹ̀ bàbá lè má sí mbẹ̀ yóò ti rí yóò sọ fún bàbá rẹ̀ ìyàwó tá a lò fún yóò jẹ́ ìyàwó tó jẹ́ pé ó ti bálé jẹ ó ti bálé mu kì í ṣe ìyàwó ọ̀dàlẹ̀ tí gbàbọ̀dé fọ́kọ irú ìyàwó bẹ́ẹ̀ a máa fún wọn lò ọdún mélòó ọdún 2 pàtàkì ewé àgbo là ń sọ fún wa o má béèrè lórí ọ̀rọ̀ tí mo sọ ìní dán lóhùn o ìní dán lóhùn gbà mo sọ tọ́ bá pè mí tó béèrè tọ́ bá àbí tọ́ tún ní kí n tẹ̀síwájú lórí ẹ̀ èmi fẹ́ búyẹ̀ ṣùgbọ́n ní kọ́ ti fóònù mọ́ lẹ́nu ni ewé àgbo ẹ máa bá mi bọ̀ wá kí n tún júwe ọ̀nà tí ewé àgbo gbà wúlò fún wa ó kún ọ̀nà kan tí n tó fi ilẹ̀ sí fún wa. Àwọn oníṣàbọ̀rọ̀ fún ní ọjọ́ olù náà ìyá ni ẹ̀rọ àpò máa sọ akẹyọ. ewé àgbo ṣé ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì máa pariwo pé àtọ̀dí àwọn òkun tó ṣẹ̀kan sùn lọ ní òun ò lè dámírà òun ò lè rọ̀yọ́ ó lè lọ jẹ̀lẹ̀gbé kọ́ọ̀bọ̀ àwọn èèyàn mi ní Kútọ́nù ni wọ́n máa fi ṣe ó lè lọ Kútọ́nù kọ́ọ̀bọ̀ kọ́ lọ sẹ́gbẹ́yà bí ẹ̀mẹ́ta kílẹ̀ ò tó mọ́ ìyàwó rẹ̀ wọ́n máa fi ọtí ẹ̀yẹ ni ó lè lọ sẹ́gbẹ́yà lẹ́ẹ̀mejì kọ́ọ̀bọ̀ kí àlọ́ ń jọ́kùnrin fún ọkùnrin lásán ọkùnrin ìdí àmàlà lásán yọkàn máa fọ́nu tó bá dé di pẹpẹ súùpù oúnjẹ magi ti pẹ̀lú mi lápára àwọn olóyìnbó a máa pe kíní kan ní low sperm count
àtọ̀ tí ò kún tó tí ò kí tó tí ń lami dúkìá ọlọ́run rẹ̀ ewé àgbo ẹja ẹjọ́ pọ̀ á kó sínú odó á máa gun ẹ̀ka àwọn ọmọ tiẹ̀ ni wọ́n máa gun ẹ wá ọ̀rá bomi gbẹ́jẹ́gbẹ́jẹ́ sí i débi pé ẹ fi fomi ẹ fi gbo ewé yẹn dáadáa tí ó pọ̀ gẹ̀gẹ̀dù dáadáa bàtí àpò tán ẹsẹ̀ ẹ wàá wọ omi ọsàn wẹ́wẹ́ kí ẹ sọ̀sàn wẹ́wẹ́ táwọn tí ń tọ̀sàn wẹ́wẹ́ ti fún kalẹ̀ o ẹ má rà yẹn o ẹ lọ́ọ́ wá ọsàn wẹ́wẹ́ òrombó mo ti gbàgbé báwọn èèyàn mi ní paraku tí pé o òrombó yìí ẹ gé òrombó tẹ láti gé ọsàn wẹ́wẹ́ là á pè lóròmbó o kìí ṣe lákúlákú o kìí ṣe lákúlákú o ìyàwó wa tóbi ni wọ́n pè ní lákúlákú àwa á fọ́n sí á dà sí àwa pò pọ̀ ẹ yóò kí yóò gbéra sọ wá kìí korò kìí ṣèyàn ní kankan ẹ dà á mu bẹ́ẹ̀ àwọn bàbá wa àwọn pògì àárọ̀ wọ́n dà lé lórí wọ́n yí pọ̀ wọ́n dà sára wọ́n ṣẹ́gun ìyẹn lè máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ọmọ ìpè ti tóbi ntọ́lọ́hún ìyàwó rẹ̀ ti máa fakọ́sẹ̀ ọ̀hún gbìyànjú kọ́ ra mú lẹ́yìn aago 8 èmi kọ́ lọ́ọ́ sọ fún o. àwọn èèyàn ń béèrè yìí pé ṣé tí a máa ń ṣe lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ṣé kò sí side effect àbí percussion kò sí ohun tọ́jọ́ dúkìá ọlọ́run lè léyìí ṣe nígbà tí ẹ̀sẹ̀ additive chemical drugs rárá torí ẹ̀ la máa ń sọ fún yín ẹ̀yin tẹ́ ẹ bá kàwé ẹ mọ ohun tẹ́ ẹ kà àìmọ̀ ohun tẹ́lòmíì kà ogún ìdílé bàbá rẹ̀ ọ̀dáná sùn nítorí kẹlòmíì ò fi dèèyàn lónìí ilé àwọn ẹlòmíì alábíwẹ́rẹ́ ni wọ́n báwọn èèyàn bá wọbẹ̀ bí wọ́n bá láwọn ń wọ́ ọmọ oògùn ọmọ òsì oògùn àrùn ń bẹ àwọn bàbá wọn mọ ẹkọ téwé jẹ́ wọ́n mọ ẹkọ tégbò jẹ́ èyí tí wọ́n fi yọ báírò tí wọ́n kọ́ tí wọ́n máa wúlò fún wọn lónìí wọ́n dáná sun gbogbo ẹ̀ wọ́n náà ẹ̀sìn àwọn ọ̀gbọ́dọ̀ lòògùn ṣùgbọ́n bọ̀dọ̀ọ̀dẹ̀ ẹ̀ ń jàmàlà o bọ̀dọ̀ọ̀dẹ̀ ẹ̀ ń jẹ wédú o bọ̀dọ̀ọ̀dẹ̀ ẹ̀ ń jẹ gààrí o ojú tì í kò sí oògùn tí èbó ń ṣe tí wọ́n ń kó wá bá wa ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tewé àtegbò ṣùgbọ́n torí pé ọlọ́run kẹ́ àwọn èbó àwọn rí mẹ́sìn oríṣiríṣi wọ́n lè fi ṣiṣẹ́ wọn àwọn bàbá wa lẹ́yìn wọn ó jó tàbí wọn ó gun wọn sa kò sọ́gbọ́n mi mọ̀ tọ́lá ti lóògùn kan báyà wọn jó àwọn àwọ̀dọ̀ bọ̀dọ̀ọ̀dẹ̀ bàbá ló fẹ́rọ̀sì kí ni ó mú jáde àwọn máa yàgbẹ́ dúdú ni wọ́n á ní ń fọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹ́lẹ́rẹ́ àti gbogbo àwọn bàbá wa tó lo ewé gidi egbò tí ó fọ ẹ̀jẹ̀ rẹ tẹ́jẹ̀ rí ó dọ̀tún ńgbà ẹ̀ béèrè bóun lẹ́sìn fẹ́ rí ìgbà tẹ́ ẹ̀ béèrè bóun lẹ́sìn fẹ́ rí bọ́ ọ bá jókòó tàgbà ò lè kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àgbàlagbà ó yà gbọ́gbọ́n ọnú ẹ̀ lọ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kàwé lónìí wọn lóhun òsè ní ríṣẹ́ mánà ogún ìdílé yìí mẹ́ẹ̀ dáná sún ni eégún kọ́ ní bá ọ sọ o òòṣà kọ́ ní bá ọ sọ o aláwọn bàbá yín lé yín agbọmọlà ni wọ́n fi ewé Olódùmarè wọn ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọn kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò àwọn èèyàn ń jàǹfààní rẹ̀ ṣùgbọ́n ńgbà yín lẹ lajú ẹ dáná sun ẹ wá sí tán ẹ lẹ́yìn níṣẹ́ lọ́wọ́ àdúrà wọ́n gbà ó àrùbá ti ṣe àrọ̀nà gbogbo kò ní gbòdì lórí lára wa eléyìí jẹ́ part 1 ẹ kú ojú lọ́nà mi. Ẹ jọ̀ọ́ a kì í bá a mọ̀ ẹni tó bá lẹ́kọ̀ọ́ láti kọ́ wa áàpù tá a fi ń ṣí àwọn fídíò yìí sínú WhatsApp àmọ́ tó kọlù o ẹni tó bá tún lẹ́kọ̀ọ́ tí ó gbà kọ́ wa ẹ kàn sí mi ní WhatsApp kẹ́ bá mi sọ̀rọ̀ ààrí bí máa ṣí ààrẹ sínú WhatsApp mọ́ lẹ́yìn YouTube nìkan ní dúró sí ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ o àmọ́ o torí pé àìsàn ẹnjìníà títí wa ni pé
ohun tọ́lọ́run fi kẹ́ wa káyọ̀ ọ̀dà rẹ̀ káyọ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ́ lè wá bá wa wọ́n jàǹfààní fún yín kó tù yín lára kẹ́ kúrò lọ́wọ́ àwọn mẹ́ẹ̀kú wá mẹ́ja wá mẹ́ran wá mú kinní kan wá táwọn kan máa pa àwọn fi kinní kan yọ kinní kan lára yín tí wọ́n mú ìyàwó yín tí wọ́n láwọn ó sì gbẹ́rẹ̀ fún lójú ara ìṣòwò tọ́jọ́ bẹ́ẹ̀ o lọ́ọ́ lò nínú ilé rẹ̀ kẹ́ ṣàǹfààní kẹ́ dúpẹ́ fọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ kò sóògùn ọmọ kankan nìkan oògùn àrùn ló wà oògùn àrùn ló wà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sẹ́nìkan bá lóògùn ọmọ ń bẹ irọ́ ni yóò gbà ọ ni oògùn àrùn òun ní ń bẹ àdúrà yẹn ó gbà ọ a kì í bá a mọ̀ ẹ fẹ́ ìtọ́jú ara lórí ọ̀rọ̀ àrùn ara àbí lórí ọ̀rọ̀ ṣẹ́yìn àbí ẹ fẹ́ ṣèbéèrè bóyá nǹkan tó rú yín lójú àbí fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín kì í sọ̀fẹ́ o owó lẹ́sìn o owó consultation ẹ̀ san lọ́tọ̀ owó tẹ́ẹ̀fì ṣiṣẹ́ ẹ̀ san lọ́tọ̀ mo wí o tó àyíbá wa mọ̀ báyìí lára àwọn ọ̀rọ̀ tá a ti sọ omi ń bẹ ẹ̀fẹ́ ká ràn yín lọ́wọ́ lórí àyè wà àbá yín ṣe tá a bá parí ẹ̀ tó bá jẹ́ pé òkè òkun lẹ́wà ní àbí àbábá yín gbé fún àwọn DHS tí wọ́n bá skéèlì ẹ̀yìn lẹ́sàn owó rẹ̀ tí wọ́n fi gbé dọ́dọ̀ yín tàbí tẹ́ ẹ bá lẹ́ni tí wọ́n bá yín gbà mọ̀ là á kalẹ̀ fún wa kó yé wa dáadáa o tẹ́ ẹ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ mọ̀ pé mo ti wà ní orílẹ̀-èdè Benin tẹ́ ẹ bá pe nọ́mbà Benin mi tí ò lọ kẹ́ mọ̀ pé mo wà lórílẹ̀-èdè Nàìjíríà ni kò ní dàrú mọ́ wa lọ́wọ́ o ẹ máa dánlóòdù ẹ̀ kẹ́ ẹ máa ṣíà rẹ̀ ẹ máa dánlóòdù ẹ̀ kẹ́ ẹ máa ṣíà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń kọ́mẹ́ǹtì mi ò ń ráàyè ká torí máa ń sọ òbí sí gan-an ń tẹ́ ẹ bá sọ ẹ sọ fún mi nínú WhatsApp tàbí kẹ́ ẹ pè mí so kò ṣe jẹ́nu àdúrà ó gbà nọ́mbà wo lẹ lè fi kàn sí mi ọyọ mú gègé kẹ́ ẹ kọ́ +234 80 32 98 3298 +234 80 32 98 3298 nọ́mbà kejì +234 80 890 38658 +234 80 890 38658 nọ́mbà kẹta +234 81 33 155 111 +234 81 33 155 111 tó òkùtò orílẹ̀-èdè Benin +229 54 65 1929 +229 54 65 1929 òkù kejì +229 54 65 1928 +229 54 65 1928 òjò kìrọ̀ kọ́tà sílẹ̀ lórí gbogbo wo ní tàṣí wa á dára fún wa o ayé wa kò ní yẹ ẹ lẹ́ o ẹ lè sáàtì fún mi náà lórí Facebook bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà àbí Lukumọ̀nà ọmọ àyàndáre ẹ bá mi bẹ̀ á dára fún wa ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.